ní mọ̀ lékeleke tẹ́ ẹ bá ní dárò ẹ fún. Reverend Father Francis Mary Ogundare kú òlìlí lọ rẹ jẹ́ sí alọ́kàn wí àpàdánù rẹ ò ọgbẹ́ ọkàn ní. Òní ìjọ́ kejì oṣù kẹta ọdún 2026 lè pọ́dún márùn-ún géré tó ti jẹ́ pé Ọlọ́run ọba ó ní ọwọ́ òkè àtìkẹrẹ lùbìkọ́ iláyé ẹ̀dùgbàgbé o. Ìdẹ̀kùn ìfàlàyé ọmọ dúró jayé lérọ́mì àbẹ́ ò lọ́rùn kọ́ kété bí ìlú bìkọ́ iláyé ìyá áńgẹ́lì lọ ìyá aláwọ̀ ni o. Kọ́ ọ̀run bá ní tẹlifóònù bàbá pè ọ́ lórí aago. Ure ló múlé ayé rẹ̀ ṣe. Wọ́n dára sólúlé, wọ́n hùwà rere sólòjò. Alábùkún fún nìyàn òkú kò kú nípa ti Olúwa. Bàálẹ̀ mi wí. Kan yóò sinmi kò nínú làálàá rán. Torí òṣèrán ìtàn lẹ́yìn o. Torí ká ti gbàgbọ́ wí Jésù ti kú. Ó dé ti jíǹde. Gẹ́gẹ́ bá Ọlọ́run á mú ìran kó sùn pẹ̀lú nínú Jésù wà pẹ̀lú ọ̀rá rẹ̀ o. Reverend Father Francis Mary Ogundare ṣe ni kó a sùn nínú àlàáfíà pípé ti Jésù Kristi kò ń múlé ayé rẹ̀ sí. Ibi kò ọba yà á lẹ̀ wúre ní. Ìrántí rẹ̀ mẹ́ apárá o. Reverend Father Francis Mary Ogundare Omu-Ekiti lójọba òbílẹ̀ Ọ̀yẹ́ nàbẹ́yẹ àtàbárẹ́ lákàwulẹ̀ àbárẹ́ òun ọlọ́mọ lápípòrò sẹ́rẹ̀kẹ́ ọ̀nà ìláyìn àpípòrò òjé mi mú jó obìnrin jíjó lágbẹ̀dẹ ọmọ bọ́ọ̀lẹ́rù kùyé o ọmọ agbábalẹ̀sẹ̀ pọ́nmi ògèdè ọ̀ní súrékùkù ẹ̀yọ̀ pọ́nmi ògèdè ọmọ ọba lẹ́mọ̀ àti bàròhù ọmọ ọ̀dẹ́lẹ́gbẹ̀ wá ọ̀la ọmọ ògún ọmọ ẹlẹ́pà ọmọ amúgbádá òṣìkà bèrè ògèlè ọmọ alákàárí sí níbi owó tí ìpìdò òdòdó lọ́nà àyè ọmọ amágbẹ̀dẹ sọ̀rọ̀ gbàdíyàn ọmọ ọlọ́sàn lágbẹ̀dẹ níbẹ̀ ẹgbẹ́ tí ń jọ ọmọ amóhùpẹ̀hùpẹ̀ lágbẹ̀dẹ ọmọ wa ọmọ ẹ̀kọ́ ọmọ oríire ìdádé ọmọ jíwájíwá ìlẹ̀kẹ̀ àdá olówó mú lọ́sàn àgàdà bàyàkó bí mo bá dẹ̀yà sákàwulẹ̀ èyí rẹ̀ ọ̀lẹ̀ ọmọ olú ọmọ abẹ́ẹ̀jóyè ètìtàn rẹ̀ gọ́gọ́rọ́gọ́ níwòdì ọmọ eléyìí kúlé àdéwúrẹ́ bí àrìṣà òkè jẹ́mi ṣe bí tolúlé ọmọ olókè hàn dùn rẹ́rẹ́ ìwọlé ọmọ olókè hàn dèrè àjogún òkè rẹ́rù bí èéfín èjì sùn ọ́ ní sùn ọmọ akáṣọ sọ́run nígbà gbọ́rẹ́ ní ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ ọmú màlúù ṣọdún ìgbà gbọ́ ọmọ ilé bàtàkè irọ́ kálọ̀ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sí òwúrọ̀ ó di ìgbére títí ayé láàyè aṣọ rántí rẹ̀ Reverend Father Francis Mary Ogundare fún Olúwa ọba fún ọlú